Ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní àti má darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ etí Elédùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì aláyọ̀ tẹ́ wà yìí ojú tẹ́ fún wòwá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi gbọ́ wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí wọn la gbálẹ̀ gbòde ta ní ká mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì aláyọ̀ tá wò yìí orúkọ oníròyìn yìí kò kí ń yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ ẹjẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ní falafala. Ẹ wò ó bí aburú kan bá ṣe Peter Obi Felix àti ẹgbẹ́ òṣèlú APC ló dáràn o ẹgbẹ́ òṣèlú Labour Party náà fi gbé bọ̀nù bẹ́ẹ̀. Àwa ò mú Tinubu lọ́tà bí tí ń wulẹ̀ kó mọ ọ bẹ́ẹ̀ a ò ní kínníkínní kan sáré Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ àbádòfin owó orí tuntun yìí gómìnà ìpínlẹ̀ Nasarawa ló sọ èyí di mímọ̀. Lórí ọ̀rọ̀ oyè Aláàfin ti ìlú Ọ̀yọ́ àwọn afọbajẹ ìlú ti yarí mọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lọ́wọ́ o wọ́n ní kó fọwọ́ rẹ̀ síbi tọ́wọ́ ń gbé bí ò bá fẹ́ ìsọnù. Ìjàgboro nílùú Èkìtì láàrin ikọ̀ OPC àti àwọn ọlọ́kadà látàrí ikú ọlọ́kadà tí ó ń já tíkẹ́ẹ̀tì ní ìpínlẹ̀ ọ̀hún èyí tó wáyé. Àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ni wọ́n mà ti dóòlà ẹ̀mí ọmọdébìnrin kan kúrò lákàtà àwọn agbésùmọ̀mí tán fẹ́ fi tìpátìkúùkù ṣe ìgbéyàwó túláàsì pẹ̀lú ọmọdébìnrin ọ̀hún. Awakọ̀ kan rèé tó jóná mọ́ ọkọ̀ gbúgbú ní ìpínlẹ̀ Èkó látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé nípínlẹ̀ ọ̀hún. Níṣẹ́ lórí kó arákùnrin kan yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Delta pẹ̀lú ọgbọ́n orí tó lò láti fi ju àwọn ajínigbé náà lọ nínú fọ́nrán kan tó jáde. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ wò ó bí aburú kan bá ṣe bẹ́ẹ̀ tó ṣe Peter Obi Felix àti ẹgbẹ́ òṣèlú APC àwọn náà dáná o ẹgbẹ́ òṣèlú Labour Party náà fi gbé bọnú bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ alága àwọn ìgbìmọ̀ májèlébàjẹ́ inú ẹgbẹ́ òṣèlú Labour Party Sẹ́nitọ́ Nanedi Usmanu wọn ló mà ti fi gbé sẹ́nu báyìí o tó ti fi gbé ta lórí awuyewuye ọ̀rọ̀ tó ń wáyé láàrin ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ òṣèlú APC ìyàn láàrin alukoro ẹgbẹ́ òṣèlú APC àti olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi èyí tí alukoro Felix Moka tó sọ di mímọ̀ wípé ó ń dún kòkò mọ́ ẹ̀mí òun àti mọ̀lẹ́bí òun lórí ọ̀rọ̀ tó ń sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ẹ bá gbàgbé ọ̀rọ̀ òun ló ti ń di ràìnràìn ní ilẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn nínú èyí tí oníkúlùkù tó ti ń sojú ìwòye rẹ̀ níbi tí Àtíkù Abubakar tó náà ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú APC látàrí ọ̀rọ̀ tí alukoro wọn èyí tó sọ nínú èyí tó ti sọ wípé kí ẹgbẹ́ òṣèlú APC kan bọ́ síta kọ́ bọ́ọ̀kì kan sì wá sọ di mímọ̀ kan sì wá kó ọ̀rọ̀ wọn jẹ èyí tí wọ́n sọ nípa Peter Obi pẹ̀lú bá ṣe ń dúnkokò mọ́ nínú èyí tí ẹni tó tún jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Umaru Abdullahi Ganduje tó náà ti fọhùn léde lánàá òde yìí wípé irọ́ tó jìnnà sóòótọ́ ó ní Peter Obi ń pa mọ́ Felix Moka alukoro ọ̀hún torí wípé Peter Obi gangan olókó àwọn ènìyàn kan jọ tí wọ́n ń dúnkokò mọ́ ní abẹ́nú nílò tó ti ń lo orúkọ alukoro ẹgbẹ́ òṣèlú APC láti fi ba orúkọ ẹgbẹ́ àti orúkọ alukoro náà jẹ́ nígbà tí ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n máa fọhùn léde lánàá òde yìí nínú lẹ́tà ìta gbangba èyí tí wọ́n kọ sẹ́gbẹ́ òṣèlú APC ibẹ̀ náà ti sọ dímọ̀ wípé ẹ wò ó ṣe fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ bí nǹkan tó bá ṣe Peter Obi àbí àwọn tán jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party pẹ̀rẹ̀ ẹ̀yìn gan lẹ̀ dáná o torí wípé ọ̀rọ̀ ìdúkokò èyí tẹ́ ti sọ sí Peter Obi yìí a kò lè fààyè gbà bẹ́ẹ̀ ẹ ní láti tètè bọ́ síta kọ́ńbọ́ọ̀kì báyìí kẹ̀ wá kó ọ̀rọ̀ kẹ̀ wá kó jẹ ó sọ dímọ̀ wípé ẹ̀yin lòun tó bá ti bọ́ sílẹ̀ báyìí ẹ mọ̀ pé kò sí kó gbogbo ọ̀rọ̀ tó sọ níta gbangba lásìkò ìtàkùrọ̀sọ tó wáyé lórí Arise TV kò yẹ kíró ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó jáde lẹ́nu ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú APC ó ní ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tó kù díẹ̀ káàtó èyí tó ń ṣe àfihàn pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n kùnà láti ní ìtàkùrọ̀sọ alálàáfíà láàrin àwọn ènìyàn tí wọ́n jọ ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní
tí nǹkan kan bá wá ṣe Peter Obi o àbí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party ẹ̀yin lábùsọ tó lẹ́yìn lẹ sọ̀rọ̀ tẹ̀sí ti dúnkòkò mọ́ Peter Obi ó tún tẹ̀síwájú nígbà tó ń sọ̀rọ̀ ọ̀hún pé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n tètè pa kìtìmọ́lẹ̀ o láti ṣe ìwádìí ọ̀rọ̀ èyí tí arákùnrin náà èyí tó sọ bákan náà ló ní gbogbo tó sọ òun ló mọ̀ ti wà ní àkásílẹ̀ torí wípé gbogbo ayé ló gbọ́ ọ̀rọ̀ ọ̀hún lórí tẹlifíṣàn Arise fún ìdí èyí mò ń rọ̀ nítùbínùbí kó o tètè bọ́ síta kẹ̀sì kó ọ̀rọ̀ náà jẹ ó ní bí bẹ́ẹ̀ kọ́ àfi ká burú mọ́ ṣẹlẹ̀ ni o tó bá ilé ṣẹlẹ̀ pẹ́rẹ́ ẹ̀yin náà láwàá mú tá a sì bùṣọ pípẹ́ wà nígbọ̀nù ọ̀rọ̀ ọ̀hún. a ò mú Tinubu lọ́tà o bẹ́ẹ̀ a ò ní kínníkínní kan sáàrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ àbádòfin owó orí tuntun gómìnà ìpínlẹ̀ Nasarawa ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ló mà ti tẹ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ àbádòfin èyí tó di ràyìnràyìn tó sì ti ń di awuyewuye láàrin ikọ̀ àwọn adarí ní ilẹ̀ Haúsá nínú ètí wọ́n ti tako àbádòfin ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe àtúnṣe sí owó orí tuntun nínú ètí wọ́n ti ń pariwo wípé àkóbá ńlá òní yóò jẹ́ fún àwọn táwọn wà ní ilẹ̀ Haúsá ọ̀hún wàyí o Abdullahi Sule tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Nasarawa òun ló wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí àwọn ìjọ Christian Association of Nigeria tí wọ́n ṣe àbẹ̀wò sí ní iléeṣẹ́ gómìnà tó wà ní Láfíà tí ń ṣe olúlu ìpínlẹ̀ Nasarawa níbi tó ti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún ó ní àwọn kan ni wọ́n ń gbé awuyewuye ọ̀rọ̀ náà káàkiri tí wọ́n sì fi ń ba àwọn adarí ní ilẹ̀ Haúsá tí wọ́n fi ń bà wọ́n lórúkọ jẹ́ ó ní àwọn kò ní kínníkínní kan sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ làwọn kò ṣetán láti mú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ̀tá ó ní ṣẹ̀rá àwọn tí wọ́n ń ṣe filégbé yìí àwọn gan ó ní ọ̀tá tó ń sojú ayé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó láwọn táwọn dúró tì í ní àsìkò ìpolongo ìbò táwọn sì fi ṣe àtìlẹ́yìn fún títí tó fi jáwé olúborí ó ní àwọn kò ní nǹkan kan pẹ̀lú ọ̀rọ̀ owó orí ọ̀hún ní táwọn kan gbìyànjú láti sọ náà ni wípé kí ààrẹ fi àyè sílẹ̀ káwọn tún jọ gbé yẹ̀wò dáadáa kán jọ sọ́tún kán sì jọ sósì kí wọ́n yọ àwọn ní tó bá kù díẹ̀ káàtó kúrò lára àwọn àbádòfin owó orí náà ó ní tí àwọn ń béèrè lọ́dọ̀ ìjọba àpapọ̀ nù o lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní fún ìdí èyí àwọn ò mà ní nǹkan kan táwọn fẹ́ gbà nínú káwọn máa fa wàhálà pẹ̀lú ààrẹ oníṣẹ́ ààrẹ tó ń tọ́jú àwọn dáadáa pẹ̀lú gbogbo àwọn àlàkalẹ̀ èyí tó ṣe sílẹ̀ tó fi ń ṣe àǹfààní fún ìpínlẹ̀ Nasarawa ó ní sóun làwọn wà tako nípa ìgbésẹ̀ rẹ̀ ó ní òun ò fẹ́ wàhálà rárá o nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìdí èyí àwọn ò ní kínníkínní kan bẹ́ẹ̀ làwọn ò mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́tà bí kì í ṣe wípé níṣe làwọn gbìyànjú láti lè jẹ́ kí wọ́n tún àbádòfin náà yẹ̀wò káwọn yọ àwọn ntòkù díẹ̀ káàtó kúrò nínú rẹ̀ àwọn wà lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. lórí oyè ọba Aláàfin tìlú Ọ̀yọ́ àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ ti yarí mọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lọ́wọ́ wọn ní kó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé bí ó bá fẹ́ ìsọnù báyìí gẹ́gẹ́ bí lẹ́tà ìta gbangba èyí tí àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi ránṣẹ́ èyí tí ẹni tó jẹ́ agbẹjọ́rò wọn tó buwọ́lù èyàn agbẹjọ́rò Adékúnlé Sọ́balójú SAN nínú àlàyé ọ̀hún ibẹ̀ ni àwọn àgbà olóyè nílùú Ọ̀yọ́ níbi tá a ti rí olóyè Yusuf Akínadé tó ń ṣe Báṣọ̀run ìlú Ọ̀yọ́ olóyè Wákìl Akíndélé tó jẹ́ Nágúnà ní ìlú Ọ̀yọ́ olóyè Hamsat Yusufu tó náà tún jẹ́ akínikù ìlú Ọ̀yọ́ olóyè Wahab Oyètúnjí tó dúró gẹ́gẹ́ bí àsìpà nílùú Ọ̀yọ́ àti olóyè Gbádébọ̀ Mufutawu tó náà dúró gẹ́gẹ́ bí alápínní ìlú Ọ̀yọ́ ibẹ̀ náà ti fi lẹ́tà náà lágbàdíjọ àwọn olóyè náà tí wọ́n ti pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí bàbá kí wọ́n ṣọ́ra sí o lásìkò yìí lórí ọ̀rọ̀ oyè ti ìlú Ọ̀yọ́ èyí tó ń jẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n sọ dímọ̀ wípé àwọn ti ní ọmọ oyè tí àwọn fẹ́ lò tẹ́lẹ̀ kó tó di wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún fi orúkọ àwọn méjì kan kún àwọn olùdíje sí ipò Aláàfin tìlú Ọ̀yọ́ nílò tí wọ́n ti dárúkọ àwọn ènìyàn náà ní olóyè Odùrìndé Olúṣẹ́gun àti olóyè
Ganiyu Ajíbóyè gẹ́gẹ́ bí àwọn tí wọ́n tún jọ máa díje sí ipò Aláàfin ìlú Ọ̀yọ́ nígbà tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n sọ mọ̀ wípé ọmọọba táwọn ti yàn sílẹ̀ tó sì kájú òṣùwọ̀n ó ní ọmọọba Lukman Adélókùn Gbadégẹṣin èyí tí wọ́n sọ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ó ń bẹ ní ilé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ nínú èyí tí àwọn adájọ́ nínú ètí ilé ẹjọ́ tó ti sọ dímọ̀ wípé kí àwọn sì ṣe sùúrù lórí rẹ̀ ó ní pẹ̀lú bí ilé ẹjọ́ tó ṣe ń dá sí ọ̀rọ̀ yìí níṣe ni ẹnjìníà Ṣèyí Mákindé ni wọ́n tún lo ọwọ́ agbára gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi lè máa ta òkòtó sínú ìdíje oyè Aláàfin ọ̀hún nínú ìtàn ní kò bá òfin mu bẹ́ẹ̀ ni kò bá ìlànà àti oyè ìfọbajẹ nílùú Ọ̀yọ́ mu àwọn pé gómìnà Ṣèyí Mákindé wípé bàbá ẹ bá sì ṣe sùúrù o kẹ́ ẹ sì fọwọ́ síbi tí ọwọ́ ń gbé torí pé àwọn náà ò ní káwọ́ gbéra láti lè jẹ́ kí ẹ dá sí ọ̀rọ̀ oyè Aláàfin ìlú Ọ̀yọ́ yìí torí pé ìlànà tí àwọn ń tọ̀ ò ní ó bá òfin tí ilé ẹjọ́ tó là kalẹ̀ tó bá mu tó sì bá òfin ilẹ̀ káàárọ̀ òjíire tó bá mu wọn ni ẹ má jẹ́ ká fi ohun gbogbo ká fi ṣe ọ̀rọ̀ ti òṣèlú báyìí torí wípé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ìdàrúdàpọ̀ ó lẹ́ ń pè fún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o fún ìdí èyí àwọn ń rọ gómìnà látàrí lẹ́tà ìta gbangba táwọn kọ yìí kí bàbá Sowé agbẹjẹmọwọ tí wọn bá fẹ́ ìsọnù ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ náà fi ohun náà léde bẹ́ẹ̀. Ìjà gbòòrò nílùú Èkìtì láàrin ikọ̀ OPC àti àwọn ọlọ́kadà látàrí ikú ọlọ́kadà èyí tó ń já tíkẹ́ẹ̀tì ní ìpínlẹ̀ ọ̀hún tó wáyé lágbègbè tí wọ́n pè ní Àtìkánkán Adó Èkìtì tí ń ṣolúlu ìpínlẹ̀ Èkìtì ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ lánàá òde yìí nínú àlàyé tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu èyí tó ṣe ó sọ dímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ó wáyé lágbègbè Àtìkánkán yìí ní ìtòsí ọ́fíìsì àwọn OPC pẹ̀lú bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé wọ́n fi ẹ̀sùn kan àwọn OPC ọ̀hún wípé àwọn náà fi àyè sílẹ̀ fún ikú ọlọ́kadà èyí tó ń já tíkẹ́ẹ̀tì ní ìtòsí agbègbè náà nínú èyí tó jẹ́ pé àwọn OPC náà ni wọ́n fárígá tí wọ́n sì gbọ́n mu nínú èyí táwọn ọlọ́kadà tẹ OPC tán ti kó àdá ìbọn àti oríṣiríṣi ohun ìjà olóró jáde tá sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù síra wọn lásìkò tàbí kó ìròyìn jọ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni wọ́n sọ di mọ̀ wípé wọ́n ti ṣe léṣe tán ti fi ara pa látàrí ìkọlù ọ̀hún ṣùgbọ́n tán ni àwọn mẹ́fà ni wọ́n jẹ́ afurasí ní ibi ọ̀ràn náà ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú Sunday Abutu ó ló ṣe èyí ní àlàyé tó sì ní àwọn ti kó àwọn agbófinró sí gbogbo agbègbè náà níbi tí àlàáfíà tó ti ń jọba ní àsìkò yìí. Àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ti dóòlà ẹ̀mí ọmọdébìnrin kan tó kúrò lákàtà àwọn agbésùmọ̀mí tán fẹ́ fi tìpátìkúùkù ṣe ìgbéyàwó túláàsì pẹ̀lú ọmọdébìnrin ọ̀hún ní ìjọba ìbílẹ̀ tìsáfè ìpínlẹ̀ Zamfara ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tá a mọ̀ sí fìjìláńtì pọ̀ṣẹ̀dọ́là ọ̀dọ́bìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ali Zainabu nínú àlàyé táwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn wọn ní àwọn agbésùmọ̀mí tó ń jẹ́ báńdíìtì tó ń wá láti abúlé Gangara Yaman ní ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n wá sí ilé bàbá ọ̀dọ́bìnrin ọ̀hún èyí tí wọ́n pe orúkọ tẹ̀ ní Ali Yarbugayi tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n fi túláàsì mú wípé kó bu ọwọ́ lu ìwé ọ̀hún pé kí Zainabu kó máa jẹ́ ìyàwó ayálọ́dẹ̀ fún olórí àwọn agbésùmọ̀mí ọ̀hún àwọn agbésùmọ̀mí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n wá síbẹ̀ pẹ̀lú ọ̀kadà tí wọ́n sì kó ìbọn àti ohun ìjà olóró wọn ní pẹ̀lú wọn ṣe dúnkòkò mọ́ àlító yìí níṣẹ́ làlí fún àkíkọrí tí kò sì fi àyè sílẹ̀ fún wọn wọ́n ṣe léṣe yamayama wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé Zainabu náà wọ inú igbó lọ láti lọ ṣe ìgbéyàwó túláàsì pẹ̀lú olórí àwọn agbésùmọ̀mí ọ̀hún kó tó di pa àwọn olùgbé agbègbè wọn wá pariwo síta láti pe àwọn tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ gbé kán wá ṣùgbọ́n àwọn ọlọ́dẹ ìbílẹ̀ náà ó ní wọ́n ta mọ́ra tán sì tẹ̀lé àwọn agbésùmọ̀mí náà wọ inú igbó lọ nínú ìtẹ́tíjọ́ ọ̀rọ̀ ìjò ìbọn fúnra wọn wọ́n sọ dímọ̀ wípé olórí wọn tó fẹ́ ṣe ìgbéyàwó gangan ó ní ọta àbọn náà ló ṣe bẹ́ẹ̀ tó bá tó sì já okùn ẹ̀mí rẹ̀ sọnù sínú igbó tí wọ́n fi dóòlà ẹ̀mí arábìnrin ọmọdébìnrin ọ̀hún Zainabu nínú ìtàwọn agbésùmọ̀mí tó kù tájúbà ìwòrò tó sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wàyí o bàbá ọmọdébìnrin ọ̀hún
Ali onímọ̀ fi ọ̀rọ̀ ìdúpẹ́ tó fi léde tó sì sọ di mímọ̀ wípé ó ń dúpẹ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́dẹ ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n dóòlà ẹ̀mí ọmọ òun oníbíbẹ̀ ẹ̀kọ́ ohun tí àwọn ìkọ́ni àbámáwí òun lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ ribiribi èyí tí wọ́n ṣe náà. Awakọ̀ kan ló ṣe bẹ́ẹ̀ tó jóná mọ́ ọkọ̀ gbúgbú ní ìpínlẹ̀ Èkó látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ náà. Lọ́pọ̀pọ̀nà márosẹ̀ Lẹ́kì sí Ẹ̀pẹ́ ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ti ṣẹlẹ̀ nínú àlàyé tẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ LASTMA ìyún ikọ̀ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìpínlẹ̀ Èkó Ọlálékan Bákàrè Òkì tó ṣe ó sọ dímọ̀ wípé ní agbègbè Òkègùn sí sípọ̀tù Ẹ̀pẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ọkọ̀ Toyota Highland Jeep kan bó ṣe ṣe bẹ́ẹ̀ tó sọ ìjánu rẹ̀ nù nínú ètò tí lọ kọlu ọkọ̀ tipa tó ń bọ̀ ní apá ọ̀tún rẹ̀ èyí tí wọ́n sì fi kọlu ara wọn ní kété tán kọlu ara wọn báyìí ó ní wọ́n sọ dímọ̀ pé ọkọ̀ Highlander náà ó sì bẹ̀rẹ̀ sí ó sì gbiná jẹ nínú ètí iná náà tó jó ẹni tó jẹ́ awakọ̀ náà búburú kọjá ìdánimọ̀ kó tó di pa àwọn àjọ panápaná wọ́n wá pa iná ọ̀hún wọ́n sọ dímọ̀ wípé wọ́n gbé òkú awakọ̀ ọ̀hún fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti lọ rèé sí nílànà ẹ̀sìn wọn wọ́n sì sọ dímọ̀ pé wọ́n bá wọn kẹ́dùn lórí ìkọlù náà. Orí kó arákùnrin kan yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé ti ìpínlẹ̀ Delta pẹ̀lú ọgbọ́n orí rẹ̀ tó lò láti fi lè já ara rẹ̀ gbà lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. Nínú fọ́nrán kan èyí tí wọ́n ṣe àkásílẹ̀ rẹ̀ pẹ̀lú CCTV ní ìpínlẹ̀ Delta ní agbègbè tó pè ní Ogwuashi Ukwu ti ìpínlẹ̀ ọ̀hún èyí tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 5 inú oṣù kínní ọdún tá a wọ̀ yìí nínú àlàyé awakọ̀ tí orí kó yọ ọ̀hún nínú àlàyé rẹ̀ ní ojú CCTV kámẹ́rà náà níṣẹ́ ni wọ́n ṣe àfihàn bí àwọn ajínigbé pẹ̀lú ìbọn lọ́wọ́ tán jẹ́ 4 tí wọ́n ṣe ń tẹ̀lé ọkọ̀ rẹ̀ wọ inú agbègbè ilé rẹ̀ náà ṣùgbọ́n tó kọ̀ tí kò sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ọ̀hún tán sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takòtakò ọgbọ́n ló fi ṣe pẹ̀lú bó ṣe dọ́gbọ́n sá kúrò nínú ọkọ̀ tó sì sá wọnú ilé kan ètò mú kí àwọn ajínigbé ọ̀hún kí wọ́n ṣe àwátì rẹ̀ tí wọ́n sì padà fi sílẹ̀ fídíò náà bẹ́yìn àyín ẹ jẹ́ ká mójú ajé kò ní sọ lórí ìròyìn náà. If not that answer will come back. Nkiri ya ji ugbolo. Abukara ko nyefu. Bros ka. Kala bi left onye fu bunu bros. No one who show them. Nanya, bros, I'm on iPhone. Okay, Nanya, the guy make first. Nanya, bros, clear. Ogba, Nanya now. Nanya for me. All the Nanya now. Ogba name phone. Okay, bros, Nanya whom Nanya for the bike. Nanya kwasi sakwa. See as I go back. They see, boom. See the guy shoot me for now. See what I do, bros. See what I do. Understand? And I said that guy, okay, you want shoot. See how the guy can't point the driver. Okay, see what happened now. You know, say shoot again. That's how I want follow now. They don't lock the gate. They don't move now. So nah, I don't move. Yes, I leave motor. I don't move. Okay, the lady shawarma. Okay, now shawarma. Brother, don't move. Brother, see the sense. Motor don't move. And I just want to wear this. See that purple one. I can tell you, we pass this one. So you don't want to pass now? Now they tell you now. This will follow straight to bros. This. If not that answer will come back. Nkiri ya ji ugbolo. Abukara ko nyefu. Bros ka bi left onye fu bunu bros. No one who show them. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá tún padà máa mú ìròyìn míì wá orúkọ mi ò tún ní yí padà o àyànfẹ́ Elédùmarè yín náà ni mo kí wa pé a kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i.